ṣe bá f'Olúmọ. ẹ lọ ṣe bá f'Olúmọ. ẹ bá ti lè kíjà ẹ dúró apá ọ̀tún rẹ̀. ẹ bá ti lè kíjà ẹ dúró apá ọ̀tún rẹ̀. ọ̀nà wo la ó gbé gbà tẹ́ ò ní gòkè. ọ̀nà wo la ó gbé gbà tẹ́ ò ní wòkè o. ojú ilẹ̀ bá dé lọ́dẹ̀ bá o. ìpẹ́ ṣíṣí kì í dènà dọ̀wọ̀ ọwọ́ bàbá ìṣíṣí. bá dé lọ́dẹ̀ bá o. ìpẹ́ ẹranko kì í dènà dẹkùn bàbá ẹranko. ọkọ̀ fàjọ bí ó ní lọ.
Lord bless you. May the good Lord bless you, Baba. May the good Lord bless you. How old are you now? Baba is 20 today. How are you now, Baba? Baba is 20 today. Kò ti tó láti dúpẹ́. He's a jolly good fellow, and so say all of us, and so say all of us, and so say all of us. He's a jolly good fellow, he's a jolly good fellow, he's a jolly good fellow, and so say all. Ifá ń gbáyé lọ gbẹ̀rí ó mọ́ o. Ifá ń gbáyé lọ gbẹ̀rí ó mọ́ o. Ifá ń gbáyé lọ gbẹ̀rí ó mọ́ o. Ifá mi olóore. Ifá mi olóore tó ṣe mí wò ní gbàgbé. Máa fi jó san díẹ̀ fún. Nífẹ̀lẹ́ ìṣàkóso nífẹ̀lẹ́ ìdágbére bá ṣe rí yín táàrin yín tínú wa ń dùn àní rí yín banújẹ́ lágbára àwọn tó nílé ayé ní rọ lápá ní rọ lẹ́sẹ̀ wáyé ló máa ń lọ sọ́run wá dàgbà jókòó fọwọ́ pawú àwọn ojú àṣà kiri bí ojú àwòdì kì í rọrùn ní òní rọrùn eré lójú owó rí ojú àwọn lágbára Ọlọ́run lágbára àwọn tó nílé ayé lágbára Ifá Ọ̀rúnmìlà ní fọwọ́ yín gbọmọ yín ó ṣe ní nǹkan dàgbà ní fọwọ́ yín gbọmọ ní fọwọ́ yín gbà wọn ẹlẹ́dẹ̀ pẹ̀lú ọmọ ẹ̀ ló ń pàfọ̀ ẹjọ́ ṣe dalẹ́dà wọn náà wọ́n máa ṣe wọ́n máa ṣe pẹ́pẹ́pẹ́pẹ́ àjọ lájọ ṣe pẹ́pẹ́ bàbá ti ṣe ẹkú àdúró tì wa inú wa ń dùn nítorí gbogbo ìgbà tá a bá ń pè yín lẹ́ẹ̀kan ẹ̀ ń jẹ́ wa lẹ́ẹ̀mẹ́rin ẹ̀ àbá ìrírí yín mọ́ kò ní ikú ò ní yọ ẹnì kankan lẹ́sẹ̀ nù àní rògbò ọ̀fọ̀ ìṣẹ̀lẹ̀ nù wa àjọ lájọ ṣe pẹ́pẹ́pẹ́ ikú má forí mi ṣòfò òrìṣà má yà mí yàrùn kalẹ̀ ìfá má sọ mí dáadáa kì í ṣàjìnwéjìnwé tó ń bá wọn dáfọ́ onífàkiri adé Ọ̀rúnmìlà wọ́n ní bàbá aṣọdún ni wọ́n ní kò ní ṣẹ̀mí Ọ̀rúnmìlà tó bá ṣe bí ìṣe tòun bá ní ó lóun á ṣọdún ni ó lóun á ṣẹ̀mí tàyà sọmọ ó nítorí aṣọdúnmọ́dún ló ń ṣàwọ̀ aṣọdúnmọ́dún aṣọròmórò ló ń ṣàwọ̀ aṣọròmórò ọlọ́dún tẹ́ rí yẹn kì í pọdún jẹ kàdàmàgbò kì í ṣọ pọdún jẹ àìmáwù Ifá ló dolí ṣèwéṣèwé ọdún lè rí wá ń ṣèwé àbá ẹ máa ṣọdún ẹ fi ọ̀pọ̀lọpọ̀ ọdún lọ́nà jáde àní wáyé tì bá ṣe rí yín tínú wa ń dùn àní rí yín
ẹ̀ ní dàrú àrùkiri fún àwọn ọmọ agbára àwọn tó nílé ayé ẹ̀ ní dàrú kiri a máa rí yín bá ìgbà ló ní ọmọ àgbà nípa owó ẹnu ní ọmọ àrùn mọ́lẹ̀ a kì í ráṣẹ kú èwe òrùrọ̀ rẹ̀ ọmọ yẹ ẹ̀ tí ìdàgbà tẹ́ kú ọmọ yẹ òrùrọ̀ rẹ̀ ọmọ ẹ̀yẹ. Visitation dey live. Ní ti ẹ̀ fi lánàá ká ní máa tó fi lánàá. Àlàyé tẹ̀ máa ń ṣe bó máa ń ṣe ẹ̀rọ àwọn. Àwọn tó tiẹ̀ wá fi lánàá fún yín rárá. Mo dúpẹ́ gan. Ìyá ló lọ pẹ́ o. Wọ́n bá bí bá ti dúpẹ́ nǹkan ìgbà. Ọmọdé ló sọ. Ẹ̀yọ́ ń bọ̀. Ẹ̀yọ́ ń bọ̀ yìí. Ẹjọ́ mi lójú o. Ìbá àárọ̀ yìí lẹ gbọ́n. Ìyá jẹ́ pé kí n mọ̀ tẹ́lẹ̀. Kí bàbá ni mo bá sọ̀rọ̀. Ìbá mọ̀ tẹ́lẹ̀ mi èyí pé ẹ̀yin kọ́ lè máa kọ́kọ́ pè mí. Ó kẹ́ ẹ̀yin lẹ bá pè mí. A tẹ̀ ti jù láti ìdájí gan wàá fà. Ṣé rárí nígbà tí mo pè é? Ẹ̀gbọ́n mi orí lórí yìí. Ẹni ṣé mo fẹ́ sọ. Pé ẹ̀ múra gbọ́ tẹ́lẹ̀ tó máa ò gbé ọ̀ táwọn àbábá ti fẹ́ ṣe surprise àwọn tẹ́lẹ̀ ẹ̀gbọ́n sí báwo ni jájá yìí mo ṣe mọ́ kàn kúrò bẹ́ẹ̀ tó mọ̀ pé ń tẹ́ ẹ lè ṣe ní kálẹ̀ ẹ̀gbọ́n lánàá bọ́n tó ṣe jẹ́ bẹ̀rẹ̀ yìí lẹ́gbọ́n yìí nìyẹn. Adékọjá ti bá. Ká fi sẹ́nu ká dákẹ́ ọ̀kadà yá ṣùpọ̀. Mo dúpẹ́ àwọn ọba adé àfọ̀bà láti dé Ọ̀yọ́ ọba tí gbélé ara tí gbélé oko màrá alé tí gbélé ara alé màrá oko. Mo dúpẹ́ òfìfà Ògúndàrosùn Ifá mo dúpẹ́ pẹ́ òkun. Ṣẹ́rí ó gbá mi láàbò. Ní bá ṣe ṣe ẹ̀ṣá máa fi bá mo ṣe sọ fún ọmọdé ni máa fi ṣe ẹ̀ṣá fi tàbí. Àwọn oníṣègùn ìyàwó ayé àwọn oníṣègùn ìyàwó òbí ọ̀run bá bí ìyá kan bàbá tó máa yẹ fún ìwé rẹ̀ igi ìgbàlẹ̀ rí ọ̀dọ́mọdé kan ìyá àwọn alágbá igi ìgbàlẹ̀ rí o igi ìgbàlẹ̀ igi ìgbàlẹ̀ rí o igi ìgbàlẹ̀ ọ̀dọ́mọdé kìrágọ̀ wèrè o. Ọ̀dọ́mọdé kìrágọ̀ wèrè.
dẹ̀ wà ń bẹ̀.